ilé-ẹjọ́ dájọ́ ikú fún awakọ̀ BRT tó pa Bámiṣé Àyẹ̀wọlá lẹ́kọ̀ọ́. ilé-ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sí agbègbè Tafawa Balewa Square TBS ní ìpínlẹ̀ Èkó ó mà ti dájọ́ ikú fún Andrew Nice awakọ̀ BRT tí wọ́n ló pa olóògbé Bámiṣé Àyẹ̀wọlá o tó sì tún bá a lò pọ̀ pẹ̀lú. ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí mà ní ó ní ìdájọ́ òun ló mọ̀ wáyé o lẹ́yìn ọdún mẹ́ta tí Bámiṣé ti jáde láyé. yàtọ̀ sí ìdájọ́ ikú adájọ́ tó sọ wípé kí Andrew Nice kó ṣe ẹ̀wọ̀n gbére fún ẹ̀sùn ìfipábánilòpọ̀. yàtọ̀ sí Bámiṣé tí a mọ̀ gbọ́ pé awakọ̀ náà fipá bá lò pọ̀, ilé ẹjọ́ mà sọ pé ó mà tó fipá bá àwọn obìnrin méjì mìíràn lò pọ̀ pẹ̀lú. Mary Jane Odezulu àti dókítà Oyinyechi òun ni wọ́n pe orúkọ àwọn obìnrin náà. lẹ́yìn ìgbẹ́jọ́ o àwọn ẹbí olóògbé Bámiṣé àti àwọn ẹgbẹ́ kan tó jẹ́ pé wọ́n máa ń jà fún ìdájọ́ òdodo nípa ikú rẹ̀ wọ́n máa sọ̀rọ̀. àwọn ẹ̀gbọ́n olóògbé méjì ọkùnrin àti obìnrin o wọ́n máa ṣàlàyé fún àwọn oníròyìn pé àwọn kan mà ló ran Andrew Nice lọ́wọ́ láti pa Bámiṣé o. wọ́n ní àwọn kò gbà pé ìdájọ́ òdodo ni kóòtù máa ṣe yìí pẹ̀lú bí àwọn tí wọ́n jọ iṣẹ́ ibi náà kò tí ì di mímú o. bí wọn kò bá fojú àwọn tí wọ́n jọ pa Bámiṣé hàn a kò tí ì gbà pé ìdájọ́ òdodo wáyé rárá. bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà bẹ́ẹ̀ ni wọ́n sọ o. wọ́n ní kíni tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní oṣù kẹta mọ́ni ọdún 2022 ó ní wọ́n kọ́kọ́ gbé Ominicorum ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta lọ sí ilé ẹjọ́ o lórí ẹ̀sùn oníkókó márùn-ún tó mà dá lórí ìfipábánilòpọ̀, ìgbìmọ̀pọ̀ láti ṣèkà àti ìpànìyàn. ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fẹ̀sùn kan awakọ̀ BRT náà pé ó gbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan láti fipá bá Bámiṣé ọmọ ọdún 22 lò pọ̀ àti láti ṣekú pa o ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2022. gẹ́gẹ́ bí ìgbìmọ̀ olùpẹ̀jọ́ ti ṣàlàyé ní nǹkan bíi aago 7 alẹ́ ó ní wọ́n fipá bá Bámiṣé tó ń ṣe aránṣọ lò pọ̀ tí wọ́n ẹ̀ tún ṣekú pa o lópòpónà Lẹ́kì Àjà sí afárá Carter Bridge. ìgbìmọ̀ olùpẹ̀jọ́ ó ní lẹ́yìn tí awakọ̀ BRT náà àtàwọn tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n pa Bámiṣé o láìṣe láabi náà ó lò ní wọ́n má jù síta o láti ojú fèrèsé ọkọ̀ tó máa ń lọ o èyí tó jẹ́ kí arábìnrin náà kó farapa yánnayànna. àmọ́ Ominicorum mà dúró lórí ẹsẹ̀ rẹ̀ wípé òun kò mà jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n má kà sóun lẹ́sẹ̀. ó lóun kò mọ ohunkóhun nípa ìfipábánilòpọ̀ àti ìṣekúpa Bámiṣé tó mà jẹ́ aránṣọ. Ominicorum ṣàlàyé pé àwọn èrò ọkùnrin mẹ́ta tó ń mọ̀ gbé lẹ́yìn tó ti ṣíwọ́ iṣẹ́ o òun ni wọ́n máa ṣe ìkọlù sí Bámiṣé tí wọ́n ètò jù síta láti ojú fèrèsé ọkọ̀. ṣùgbọ́n ní báyìí ilé ẹjọ́ ti jẹ́ lóǹtẹ̀ pé ìwọ Ominicorum ó jẹ̀bi àwọn ẹ̀sùn tá a kà sí ọ lẹ́sẹ̀ yìí wípé ó ṣekú pa Bámiṣé ó ètò fi tìpátìkúùkù ó tún fi jẹran sókú sí lára rẹ̀ o. fún ìdí èyí fún ẹ̀sùn ìbánilòpọ̀ ààrẹ ẹlẹ́wọ̀n gbére o ṣùgbọ́n fún ẹ̀sùn ìpànìyàn a ní kí wọ́n lọ ṣe kíni ìdájọ́ ikú oníléyìí dúró fún o kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kù sí mi òpin ọ̀sẹ̀ àdúrà ẹnìkọ̀ọ̀kan apátá báyìí ni yóò gbà.